ilẹ̀ Nàìjíríà á jẹ́ ilẹ̀ ayọ̀ fún wa. Ètùtù tá ti ṣe lọ́tùn tá ti ṣe lọ́sì á gba ìbọ ànírúbọkọ lẹ́ẹ̀mejì. Gbogbo ìtẹ̀jẹ̀sílẹ̀ tó ti lọ irúmọlẹ̀ akọ́dá ayé abáwa fi ṣòpin. Gbogbo àwọn tó dẹ̀ kú díẹ̀ káàtó fún irúmọlẹ̀ ní Olúkòso Arábàmbí ọkọ̀ ọjà ẹkùn ọkọ̀ èké ábàmìbò ń rò tura sí wọn. wọ́n ṣe ń jó tí wọ́n yọ̀ nìyẹn o lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù Ẹrẹ́nà ìyẹn oṣù kẹta ọdún lánàá òde òní gan ni nílùú Kétu ní tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá ti pàdé àwọn olórìṣà yìí wọ́n ṣe wà lọ́mọdé bẹ́ẹ̀ ni àwọn àgbàgbà wà nínú wọn dáadáa tayọ̀tayọ̀ gan ni wọ́n fi wúre fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire bẹ́ẹ̀ ni wọ́n wúre fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú tí wọ́n sì tẹnumọ́ dáadáa wípé àlàáfíà ara ló wà fún Àkànbí Bọ́lá Tinubu ọkọ̀ Olúrẹ̀mí lábúrú kan báyìí kò ní ṣe o bẹ́ẹ̀ ni wọ́n tẹnumọ́ dáadáa wípé mímí kan kò ní mi aṣíwájú ọmọ Olódòdẹ pápápá ni àwọn wà lẹ́yìn ẹ̀ o ọ̀rọ̀ ẹ̀ sì pẹ̀lú ohun tó gbé àwọn jáde táwọn fi ń ṣọdún Ṣàngó Olúkòso Àyànráná àkàtà yẹ́rìyẹ́rì ságìrì làgìrì ọ̀làgìrì kàkàmúgbọ́n edúbọ̀ kì í ṣe Ṣàngó Olúkòso nìkan ni wọ́n ń ṣọdún ẹ̀ o tó ń ti ìyàwó ẹ̀ ní Ọya Òrìrì ohun tó sì tẹnumọ́ ni pé ilẹ̀ Yorùbá kò ní dàrú àsìkò Bọ́lá Tinubu dáadáa ni yóò jẹ́ o bẹ́ẹ̀ ni Nàìjíríà lápapọ̀ kò ní dàrú mọ́ ọ lọ́wọ́. Dúró akúyè dúró ìwọ la ń ṣe wọlé ní báyìí kí la ń ṣe lẹ́nu. Olúkòso lẹ́nu Olúkòso ń ṣe ìwọ́de lẹ́nu àti ọba tó jẹ́ ìyàwó rẹ̀ lójú ìlú lè ga pé amájayé ẹ̀rọ amájayé ìgbéra kí ìlú má lè lè kókó fún wa la ṣe ń ṣe ìdúgbò Olúkòso lẹ́nu. Ìgbà wo ló máa ń wáyé náà nínú ọdún ìgbà wo ló máa ń wáyé. Gẹ́gẹ́ náà fi ṣe lè báyìí gẹ́gẹ́ náà fi ṣe ló máa parí ọjọ́ Monday. Bóyá wá rí ìkílẹ̀ kẹ́sọ́ fún ọmọ Nàìjíríà àpá wàhálà ọ̀rọ̀ ìbò wà ńlẹ̀ ẹ̀ tí wọ́n ò ní débẹ̀ ògbẹ̀rẹ̀ oríṣiríṣi kílẹ̀ kẹ́sọ́ fún ọmọ Nàìjíríà. A nígbàgbọ́ wípé pẹ̀lú ètùtù tá à ń ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó lè bá ní ìlọsíwájú gidi kí ilẹ̀ Yorùbá kí ó lè bá àtùbà kó lè bá àtúnṣe òun náà ni ó mú àwọn olóṣèlú àti kọfíjáde ní òní níbi tí wọ́n ti lọ káàkiri láti ṣàdúrà kí ìlú kó lè bá àtùbà kó lè bá àtúnṣe èyí tó ń ṣe lẹ́ni wọ́n ní wọ́n ṣe ọdún Ṣàngó Olúkòso Àyànráná àti ìyàwó ẹ̀ ti ṣe Ọya ìlú Kòṣẹ́fẹ́ ní àwà ní Kétu lẹ́kọ̀ọ́ níbi tí ayẹyẹ òtún ti ń lọ lọ́wọ́lọ́wọ́. orúkọ yín. Ifáfẹ́mi Ifáyẹmí ọmọ Basala èmi ni bàbá òòṣà ọ̀sùnkọ̀míwá wọn là ń sọ ìsọ̀kólé mi ẹgbẹ́ àgbàdo àgbègbè mi ìgbà àgbà àdúrà ló gbà okun ayé òun ìjà àbá ìjọba ṣẹ́gun ọ̀tá fún lápá ìyápadà fún ọmọ lójú ọkùn aláṣọ fún gbàgbé lára àtàgbà ayé ọmọ ní oṣù wọn kò ń lè orúbọ jẹ́kí lára ṣẹ́tẹ̀ ìjọ ọ̀tá làṣẹ́tẹ̀ lágbára ẹlẹ́gbẹ̀mọ́ lágbára àwọn ọba mọ́lẹ̀ wọn bá ṣẹ́gun ọ̀tá lẹ́ ọ̀tá òde àmọ́ níṣẹ́ orílẹ̀-èdè bàbá yìí yóò dára lóra àtúgbà. Ní báyìí wọ́n ti dìbò tán kí ni káwọn yẹn máa retí ọkàn Yorùbá rẹ̀ rú ń bà wọ́n. Ire ni àwa náà ti bọ́ rúmọlẹ̀ àti bọ́ gbárùmọ̀lẹ̀ àti bọ̀ tí wọ́n ti mọ̀ sí. Gbárùmọ̀lẹ̀ ní ká má bẹ̀rù pé ìwé ló máa jáde lẹ́nu ẹ̀ olúwa yóò tù wá sówó yóò tù wá sọ̀rọ̀ yóò tù wá sáyẹn fún ẹ̀ máa yẹ̀ wọ̀ gbàgbá yìí kò fọkàn báyìí. Orúkọ tí lẹ́kọ̀ọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ yín. Orúkọ tèmi ni Ifáyẹmí Ifáfẹ́mi ọmọ Basala Jaiye. Níbo lọ́dọ̀ yín gangan náà? Ibi ọ̀dọ̀ tèmi ni mo kékeré
palace. ṣé ti Ṣàngó là ń ṣe àbí tọ́ya Ṣàngó lè ṣe papọ̀. ti Ṣàngó àtọ̀yà là ń bọ̀ lẹ́nu. lè ṣe papọ̀ ní Kétu àbí ṣé káàkiri àgbáyé àbí bí nìkan lẹ ti ń ṣe. ní ọ̀sẹ̀ ní agbo tiwa. èyí lè ń ṣe. onílàwà ń ṣe tiwa ní agbo tiwa là ń ṣọdún wa èmi là ń ṣe là ń bọ Ṣàngó là ń bọ Ọya là ń gbé wọn jáde. a máa ṣe o ẹ ṣe òun náà ní ẹtí gbẹ̀rẹ̀ tí ẹ̀ ń wà káàkiri àgbáyé ọdún Ṣàngó ọdún Ọya náà wọ́n ṣe èyí tí wọ́n ṣe lọ́wọ́ ní ìlú Ìkòsì ní Kétu níbi lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn ń ṣe kí ó lè bá àtùbà kó lè bá àtúnṣe ní o kí ó lè bá ọ̀rọ̀ Nàìjíríà pàápàá nígbà tí a ti ní ìjọba àti abẹ́ ní ìjọba tuntun èyí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí yóò máa gorí ipò ọ̀hún láìpẹ́ ìyá wa náà ni àtúnfẹ́ kàn sí orúkọ yín mà. orúkọ mi ni èdè Onítọ̀míwá Ẹgbẹ́gbèmí. so ìdẹ́ ṣe lé ní ìsìn fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni àti Nàìjíríà lápapọ̀ ẹ̀sùrè ewúre fáwọn èèyàn tó ń wò káàkiri. ewúre mi ni àkọ́kọ́ pé kí àwa ọmọ Odùduwà ilẹ̀ káàárọ̀ oòjíire ká má gbàgbé orírun wa ká mọ̀ wípé ìṣẹ̀ṣe ni àgbà. mo dẹ̀ ṣe ìwúre lónìí wípé mo kọ́ júbà lọ́wọ́ akọ́dá mo júbà lọ́wọ́ àṣẹ̀dá mo júbà àwọn tó ń lọ lọ́wọ́ mo júbà àwọn tó ti dálé ní kí n tó dá wípé ilẹ̀ Nàìjíríà á jẹ́ ilẹ̀ ayọ̀ fún wa. ètùtù tá a ti ṣe lọ́tùú tá a ti ṣe lọ́sì àgbà ìbọ ànírúbọkọ lẹ́ẹ̀mejì gbogbo ìtẹ̀jẹ̀sílẹ̀ tó ti lọ irúmọlẹ̀ akọ́dá ayé abáwá fi ṣòpin gbogbo àwọn tó dẹ̀ kú díẹ̀ káàtó fún irúmọlẹ̀ ní olùkòsó arábàmbí ọkọ Ọya ẹkùn ọkọ èké ábàmì bòórò tura sí wọn ábàmì jayé ọ̀rọ̀ fún Ọya òrìrì ábàwọn fẹ́ afẹ́fẹ́ ibi lọ lórí ilẹ̀ yìí ábàwọn fẹ́ afẹ́fẹ́ ìgbóná lọ lórí ilẹ̀ yìí lẹ́yìn ọdún yìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ilẹ̀ tó bá máa mọ́ wa ajojúmọ́ owó ajojúmọ́ ọlá ajojúmọ́ iyì ajojúmọ́ rẹ̀gbọ́ àlékún owó àlékún ọmọ gbogbo àwọn tó wá di wọ́n disẹ̀ sínú tí wọ́n tẹ̀lẹ̀ tí adániwáyé dá déwé ṣe ń jábọ́ lára ẹbí tí kò ní ẹni lára. orúkọ tí mà. orúkọ tèmi ni Yèyé Onítọ̀míwá Ẹgbẹ́gbèmí. níbo lọ́dọ̀ tí náà níbo lọ́dọ̀ tí. Òṣòfẹ́ ilé mi wà. àwọn abẹ́ àrí báwọn lè kàn sí nọ́mbà yín. nọ́mbà mi ni 081. Alore TV ní kẹ́ máa wò. ẹ wo wọn máa ṣáàrí gbogbo nǹkan tó bá ń ṣe báyìí ó máa ń mọ kedere wọn kí bá wọn hìrà tí ò lọ́mọ ní Alore.